wà sẹ́yìn náà ọmọ táwọn náà mọ̀ dáadáa. àbí arówó rẹ yín. ọmọ ẹ̀gbá wọn ló ṣàbí agbègbè àkàlà ẹ̀gbá tó fogun gbá ẹ̀gbá tó fòògùn jà bàbá ẹ̀mọ̀ kúlé o. elétò tó mẹ́tò lọ́lọ́wọ́n bá gbogbo tó bá ti tò ló máa ń gún régé. anílétò tó mẹ́tò lọ́lọ́wọ́n gbogbo tó bá ti tò ló máa ń gún régé. èmi dúpẹ́ o kò dá mi dọ̀rọ̀ mi Àkànní Adé. kò dá mi dọ̀rọ̀ mi Àkànní Adé. òun ló ń tò bọ̀ débi tó dé. ọlọ́run tẹ̀rí yẹn ló ń tò bọ̀ débi tó dé o kò dẹ̀ níta kú síbẹ̀ láyéláyé. kò ní takú síbẹ̀ kò ní takú síbẹ̀ láyéláyé. àní mo sọ pé elétò tó mẹ́tò lọ́lọ́run bá àní elétò tó mẹ́tò lọ́lọ́run tèmi gbogbo tó bá ti tò ló máa ń gún régé. kó dá mi dọ̀rọ̀ mi Àkànní Adé kó dẹ̀ lè dá mi dọ̀rọ̀ mi Ààrẹ Olúnlá torí òun lòpó tí mo dúró tì òun lòpó tí mo dúró mú ṣánṣánṣán. kó dá mi dọ̀rọ̀ mi Àkànní Adé òun ló ń tò bọ̀ débi tó dé òun ló ń tò bọ̀ débi tó dé o kò dẹ̀ ní dá iṣẹ́ sílẹ̀ láyéláyé. bàbá ẹ káàbọ̀ sí Nàìjíríà tó bá gbọ́. ẹ̀yin náà ẹ kúlé ní Nàìjíríà gbogbo ilé lákì. ìròyìn Amẹ́ríkà ò ṣèrò tán o àwọn Amẹ́ríkà yẹn kò ṣe sọ tán. mo lọ mo wálé mo tún padà mo tún lọ Àkànní mo wálé mo tún lọ mo tún padà Àkànní mo tún wá ṣẹ̀ṣẹ̀ dé. ó wá di mẹ́ta àgbákò Àkànní Adé mo tún múra sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Canada Amẹ́ríkà London ló kàn ìyẹn ní ìrìn àjò Shínà tá à ń tò lọ́wọ́lọ́wọ́ èmi kọ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. wọ́n yà ṣàlàwù lọ́ba tèmi jẹ́. bàbá bóyá ká gbé báyìí ìrìn àjò náà kò ní fújì scorpido ọ̀gọ́rùn-ún wà arówó rẹ yín báwo gan ni ẹ ṣe bẹ̀rẹ̀ lérèfé ni o tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà lẹ ti sọ ṣùgbọ́n lérèfé. ṣe rí ohun fújì bá ṣe bẹ̀rẹ̀ alhamdulilayi mi ò kàn déédéé mú orin fújì lórí fè mo kọ kì í ṣe pé mo bélére ṣeré o mo farabalẹ̀ mo kọ lọ́wọ́ àwọn aṣíwájú bí Alhaji Síkírù Àyìndé Barrister Alhaji Wasiu Ayinde kíndé máa wo ṣe nígbà tí máa bẹ̀rẹ̀ fújì yẹn onífújì ò tí pọ̀ wọn pọ̀ àpọ̀ báyìí mo wá pé lọ́ọ̀ká túbọ̀ pọ̀ sí dáadáa torí mo kọrin náà ní rẹ́kọ̀dù kan ìyẹn lè ṣe sọ kò sí wọ́n pọ̀ ẹ má sọ owó ẹ mọ́ pé ṣé onífújì nìkan lọ́lọ́run dáyé fún ẹ ti sọ fún Barrister ẹ ti sọ fún Kollington ẹ dẹ̀ sọ fún Wasiu ṣé kò sórin mi mọ́ lẹ́yìn fújì tẹ́ ń gbọ́ fújì nìkan ò lè láyé adúpẹ́ fọlọ́run lé ní pé ibi tọ́lọ́ ṣe ń gbé fújì lọ jí o torí ẹ máa gbogbo orin tó wà láyé yẹn sìn tẹ́ ẹ bá lùlù fújì kẹ́kọ̀ọ́ ọmọ fújì sí kò tí ì pè àràbà ńlá ni fújì tí gbogbo olórin pátápátá gbogbo ẹ tó ń kọrin abẹ́ àràbà yẹn lọ wà abẹ́ àràbà fújì yẹn la wà ìgbà tá a lè má bẹ̀rẹ̀ ṣe mọ̀ bí ká máa gbọ́ àwọn orin kan táwọn Alhaji Barrister ti kọ tó fi kí àwọn Ìyálájé àwọn tálẹ́ni tó jẹ́ Ìyálájé abẹ́ èmi máa tilẹ̀kùn mọ́ra mi máa ń gbọ́ Barrister ni tó bá lu àìtó ó dìgbà tí bá rí voice yẹn mú kí tó filẹ̀ mo máa tilẹ̀kùn mọ́ra mi máa gbọ́ lọ́dún kan ìgbà tí torí mo kọ́ṣẹ́ mechanic as an automobile engineer tó ń pè é sí lédè ìsinsìn pẹ̀lú láyé àtijọ́ mechanic là á mọ̀ sí mechanic ni mo kọ́ moto mechanic so àmọ́ ń ṣe wá ní automobile engineer ayé ti lajú ó ti yípa. ẹ kọ́ àbí ẹ kọ́ iṣẹ́. mo kọ́ gidi mo fi ṣe iṣẹ́. ọdún mélòó. mo kọ́ ní ọdún 4 mo dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ jàǹkànjàǹkàn kan tó ń ṣe Toyota ní Nàìjíríà lẹ́nu àwọn tó kọ́kọ́ fẹ́ gbé mi lọ Germany iléeṣẹ́ yẹn nígbà tí mo ṣe freedom torí mo kọ̀ lọ́wọ́ bàbá mi èmi àtòbìnrin kan ló bí alájà mú ìbá tí èmi náà ní àkọ́bí ẹ̀ bóyá torí ẹ̀ lọ́ọ́ sọ mí ní Adéṣínà bẹ̀rù mo máa ń fẹ́ kínú èèyàn dùn mo máa ń múnú bàbá mi dùn tó wọ́n ti like mi jù wọ́n like mi gan so ìgbà tí mo stop to school nílé Ṣàbí grammar school wọ́n ní wà pẹ́ wa àbúrò kan lè jókòó báyìí
àbí bàbá ní kò ṣòwò ńlẹ̀ ìsìn ọlọ́run aṣòwò tí ẹ má kàn ọwọ́ tó bá dilẹ̀ lè ẹ̀mí náà ti wo sá ẹ jẹ́ kí kúkú lọ máa kọ́ mẹkáníìkì ẹ̀. ilé ìyọ́ fúnra yín. mo dìídì ẹ jẹ́ lọ máa kọ́ mẹkáníìkì ìṣe ìdí máa kàn fi jókòó lásán so ibi tí mo ti ń kọ́ mẹkáníìkì mo ti rí i pé àyè wà fún mi wọ́n fún mi ní free hand because time jíwèrè bàbá mi ò gbà ó lè jáde àwa dọ́gbọ́n bọ́ta tí bàbá mi bá dẹ̀ ti owó mi lórí wa bá wọn bí lè pàtì lọ kí òun àwa lọ inú àwẹ̀ yẹn àwa jáde wéré lọ àlọ ṣe wéré tó bá fi máa di bí 4:30 to 5 àti padà wọlé tó wá gbọ́dọ̀ wá jẹ sáré tó bá níbo ló lọ máa ní a lọ sí wáàsí kan ní bẹ́ẹ̀ tó bá ti wọlé tí bàbá eré bá ti rí omi lórí ẹ̀ ọ́bìlì kò tí ń bọ̀ láti bàbá rere orúkọ tí gbogbo èèyàn mọ bàbá mi sí throughout the world nìyẹn bẹ́ẹ̀ tá bá ti fi omi àfi sí orí wa báyìí bàbá mi bàbá mi mo ti ká ṣùgbà wọn ni mo ti ká ṣùgbà sà báwa wúrí mi ọlọ́run yọ ìyá ẹ lé ọlọ́run yọ ìyá ẹ so wọ́n wá fún mi ní wọ́n ti rí pé ṣẹ̀mọ̀ àjọ ọmọ tó gbọ́ ọ̀tọ́ kọ́ létà gbẹ̀kọ́ yẹ kí bá kiri ògì lọ máa polówó ògì yẹn ẹ tó wà ní street kẹta máa gbóhùn mi nílùú Èkó ní mo ṣe yẹn Sùúrùlérè gbogbo Sùúrùlérè Mábò street tóbi dé Máṣà Mbá street ògì o ológì yín dé ológì dídà rẹ o èmi àwa máa fine tune voice mi bó ṣe lọ mọ́ mi lára nìyẹn so láti lè mo treat voice mi from there akọ ṣe mọ gbàtọ́ náà tí wàá fẹ́ ṣe dáadáa tí wàá ṣe freedom tán mo wá ráyè gbajúmọ̀ music dáadáa gbogbo ìgbà tí mo wà ní Èlìsàdé mi ìfẹ́ dárúkọ bíṣẹ́ torí ìpolówó tí n bá wà lábẹ́ mọ́tò bóyá à ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí mo máa kọrin so ẹ tó ẹ department ẹ máa wò pé wà bòbó yìí ló máa kọrin náà ló kọrin wọn dùn gan máa ní ọ̀gá jùmọ̀ fi mí lẹ́jà rẹ̀ that was how if I can let me that was bóyá bíi 89 yeah, that was there àwọn tààlà 84 ti jáde àdágbà yẹn. Kò síbi tálájì ti fẹ́ play ẹ̀ máa bá mi bẹ́ẹ̀. Wasiu Ayinde. Tó bá ti kọrin tó báyìí ní club arcade ó níbi kan tó bá ti ń lò ní club arcade wọ́n lọ sí Ríkà lọ́dọ̀ onílé Sùrájù ọ̀rẹ́ ó ní wọ́n tí mo báyìí ní ìwà mọ̀ bóyá ẹni ẹ̀ ilé àbóyíwá ibẹ̀ lẹ́tí máa bá làjì làárọ̀ tó kó tó lọ play lọ́sàn máa wá lọ fọ mọ́tò máa ti fọ Santana yẹn. Wasiu Ayinde. Ó dẹ̀ mọ̀ nígbà náà. Aláàjì mọ̀ mí dáadáa máa ní ọmọ mo ṣe ìwọ yìí ó ṣàfẹ́ kọrin ṣá ó ṣàfẹ́ Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú ẹ o Aláàjì onímọ̀ pé mi ti fọ mọ́tò ń ta so tó bá máa fi bọ́ta ó rò pé ìwọ ọmọ mo ṣe ṣá ọmọ mo ṣe ló máa ń pè mí gbà yẹn torí ọ̀rẹ́ mi kọ́ ló jẹ́ kí n mọ̀ wọn ìyẹn máa ń wá ságbó mi gan ó ti lé tí ń sẹ́ ẹ̀ náà ti ń kọ́ díẹ̀ gbà yẹn. mo ti ń kọ́ bá ti ṣe jọ́n àwa náà ti ń wówó àti rí owó jọ́ǹpù yẹn àwọn èèyàn ti ń mọ Shínà Àkànní gbogbo mo ṣe níbi pé tó bá fẹ́ ṣe kò mọ́ fẹ́ ṣọjọ́ ọ̀bí wọ́n fẹ́ ṣe ìyàwó fọmọ Shínà Àkànní náà máa pè ní gbogbo mo ṣe so eléré ò pọ̀ báyìí àwọn tá a bá ń gbà yẹn àwọn bàbí lọ rí lẹ́tà Sàlásìlà Kàmọ́wọ́ Àkànjí Bílẹ̀ Amínú Àdìó Bílẹ̀ àwọn eléré pọ̀ gan bẹ̀tẹ̀ mímú kan wá from nowhere mo kàn so ibẹ̀ ni Sàmọ́dì Jọlá Ọjọ́ ti ná ọgọ́ mi pé ilé àṣọjọ́ so Sàmọ́dì dẹ̀ ní instrument tá a bá kàn ti gbowó eré gbà yẹn a máa kàn mú ìdí mọ́tò wọlé à ń lọ ṣe shopping bàtà aṣọ àdàkọ̀mọ̀ kàṣà àti wàpá lórí stage à ń lọ soft ticket à ń lọ ys nìyẹn Copperfield Nolac à ń lọ kàṣà àwọn designer oríṣi kàṣà wà òkè lórí stage because a máa gbowó yẹn ṣe ti understand but however the case may be a ti gbàgbé pé Sàmọ́dì máa yọ owó oníṣẹ́ tí ẹ ò tó bá yá ọ ìgbà tó yá Sàmọ́dì wà ní ẹ wá lọ studio kí lọ ṣe record so tá a bá ti gbowó kò ní ní kẹ́ má náwó yẹn tó bá tó táyì tá a máa gba owó yá tí a kò gbéwèé jáde ni ẹ lo iye tẹ́ gbà owó oníṣẹ́ tẹ́ gbà jọ yẹn lè léyìn o so àwa dẹ̀ ti gbowó tiwa a ti gbowó eré àti lọ ṣe sọ́ọ̀tì àwa náà ti ṣe fàájì àwọn ibi tó yẹ kọ́ onítọ́wọ́ oníkọ́bọ̀ so
nǹkan yẹn ò lè jẹ́ ká tètè kúrò lọ́dọ̀ Sàmọ́dì. Mo tí mo fi di ẹ tó ń ṣe rẹ́kọ̀dù lábẹ́ iléeṣẹ́ Ìjọlá Ọ̀ṣun records. ọdún mélòó. Mo wà pẹ̀lú Sàmọ́dì for more than 17 years. rẹ́kọ̀dù mélòó. Ó sáyìn mi ìgbà tó máa kọ́kọ́ tọ́ mi bọ̀ wí ó sáyìn mi rẹ́kọ̀dù 5 ojú ò lágbá yẹn ìgbà tó gbé wá bẹ̀rẹ̀ sí là mo ti ṣe rẹ́kọ̀dù mi 3 àbí 4. kí làwọn orúkọ wọn. Mo ṣe Ìjọlá Ọ̀ṣun ni mo ti ṣe Time, Mr. Black, Scorpido, Fuji Merit, the Fuji Joker àtàwọn bíi mélòó kan ṣá. England light ẹ̀dẹ̀ tí ayé tó kì í tán mọ̀ nílé tán mọ̀ lóko ọdún wo ni rẹ́kọ̀dù wo ni ilẹ̀ kọ́ mbẹ̀. Olúgbòhùn mi olúgbòhùn mi olúgbòhùn mi o Àkànní mi Ṣínà ìrèlè ìbá Ọlọ́run ìbá èèyàn ọmọdé lu ìbá ni mo ṣe àgbààgbà lu ìbá ni mo ṣe o ìbá ilé ṣe kí o Adéyínká ìbá yìí lákọ̀ ní tìmí kébé ọmọ anífowó ṣe Àyíndé ṣùgbọ́n rẹ́kọ̀dì yẹn torí èmi mọ̀ pé mo tẹ̀lé wọ studio níjọ́ tó wá mo ti prepare studio náà fún kí Alhaji Adédìgbà Táórì PREMI record then wọn náà ní gbogbo láìpẹ́ láti gbọ́ kiri kò dẹ̀ sóní kankan náà tàǹkà orin tí Wasiu Ayinde bá kọ náà la máa kọ orin tí Wasiu Ayinde bá kọ gangan la máa kọ lẹ́yìn orúkọ Shínà Àkànní tá máa ṣe ìjì ń bẹ́ẹ̀ ó tán Ṣẹ̀rífà ọmọ Bello ní Ìjẹ̀bú Ṣẹ̀rífà kìíní kankan ọmọ anífowó àwádẹ́ ṣe ń jẹ Àkànní ti dòde àgọ́ olórí wà nínú kan. bàbá kàtẹ́lẹ̀ síwájú you have spoken so much about Wasiu Ayinde sí irú èèyàn wo ni Wasiu Ayinde táwa ò mọ̀ tára